Otasansan rédíò and TV. Ẹni tí í ṣe olùdíje sí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nínú ètò ìdìbò ọdún 2023 lẹ́gbẹ́ òṣèlú Labour Party Peter Obi ó ti ṣe àbẹ̀wò sí ẹbí àwọn Al-Kadriya tí àwọn ọmọ wọn obìnrin mẹ́fà kó sọ́wọ́ àwọn ajínigbé nílùú Àbújá lọ́jọ́ kejì oṣù kínní ọdún 2024 lọ́jọ́ ìṣẹ́gun ọgbọ̀njọ́ oṣù kínní ni Peter Obi ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn náà tó sì fi àìdùnnú ọkàn rẹ̀ hàn sí ìwà ọ̀daràn ìjínigbé ìpànìyàn tí ń gbògò sí i lójoojúmọ́ nílẹ̀ Nàìjíríà. Peter Obi ẹni tó sọ ọ̀rọ̀ ìtùnú fún àwọn ẹbí àwọn ọmọbìnrin mẹ́fà náà tí àwọn ajínigbé sì gbẹ̀mí ọ̀kan nínú wọn ìyẹn Nabia ó pàrọwà sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti wá ojútùú láti fi dẹ́kun àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé lórílẹ̀-èdè Nàìjíríà kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè máa gbé pẹ̀lú ìfàyàbalẹ̀. Bẹ́ẹ̀ ni Peter Obi ní ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ní ojúṣe láti kún ìjọba lọ́wọ́ kí ìjínigbé ìpànìyàn kó lè di ohun ìgbàgbé lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ tẹ̀lé wa ká lọ lórí àwọn ìkànnì wa gbogbo bá sì máa mú àwọn ọ̀jọ̀kan ìròyìn wá fún yín bó ṣe ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáńlá ayé. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá.